Ẹ káàbọ̀ padà nínú àwọn ẹ̀kọ́ ṣáájú mo ṣàlàyé surds àwọn ọlọ́kan ọ̀jọ̀kan òfin tí ó rọ̀ mọ́ wọn bá a ṣe lè mọ gbé surd lọ sí basic form àti bá a ṣe lè mọ dá padà sípò tó wà ká tó gbé lọ. Nínú ẹ̀kọ́ yìí máa ṣàlàyé bí a ṣe lè mọ ro surd pọ̀ bá a dẹ̀ ṣe lè mọ yọ wọ́n kúrò nínú ara wọn. Ẹ bá mi ká lọ. Láti ṣe eléyìí kò le rárá tó ti yẹ wá ṣùgbọ́n a ti mọ̀ pé eléyìí ò ní mọ fún wa root 20 plus root 45 kò ní mọ fún wa ní root 65. Ẹ mọ́ gbàgbé òfin pé ẹ lè ṣe kí ni o ẹ lè mọ kó wọn papọ̀ tó bá yẹ addition àbí subtraction. Ajá sí pé ní táwọn kan ṣe náà ni pé ẹjẹ́ àgbélé yìí sí basic form náà bí a ta bá ti àgbé sí basic form ara wọn tó yẹ pé wọ́n ṣe kí ni wọ́n jọra wọn tá a lè kó wọn papọ̀. So ti yé ẹ mọ́ gbàgbé mo ní tó bá jẹ́ pé wọ́n ti papọ̀ ẹ lè rò wọ́n pọ̀ ó dàbí ká pé búrẹ́dì mẹ́ta pẹ̀lú búrẹ́dì mẹ́rin sẹ̀ǹpẹ́ ẹ lè rò wọ́n papọ̀ nígbà ìpa ti ní búrẹ́dì àti búrẹ́dì mo rò bó ti yé ọ̀yà ẹ gbélé sí basic form bó la ṣe lè gbélé sí basic form ẹ ronú ìpèsè a lè rí perfect square yọ nínú 20 ṣe ìpa lè rí perfect square yọ nínú 20 yóò mọ̀ fún wa ní kíni o 4 times 5 zero torí 4 times 5 20 náà mo bó ti yé mi wá then plus ẹ tún ronú sa lè rí perfect square náà yọ nínú 45 a lè rí perfect square yọ nínú 45 kí ni ó máa jẹ́ a lè rí 9 yọ nínú 45 torí 9 jẹ́ kan nínú factor 45 àbí a dẹ̀ ti mọ̀ pé kejì 9 nínú agbọ́n ní 45 òun náà ní 5 ọjà tó wà ní 9 times 5 òun ni ó mọ̀ fún wa ní 45 then plus ọ̀yà kí ni a ta lè rí yọ mí báyìí ẹ̀ ìgbà ti ṣe kí ni o àti yọ 4 ṣé 4 a lè rí 4 yọ a lè rí 9 yọ a lè rí 16 yọ ṣùgbọ́n a lè rí 25 yọ ẹ̀ rí pé torí ẹ̀ mo sọ pé kẹ́ mọ̀ àwọn perfect square mẹ́rin aláwọ̀kọ́ yìí ẹ̀ fi wọ́n túkọ̀ pé ṣé 4 lè lọ ń bẹ̀ ṣé 9 lè lọ ń bẹ̀ ṣé 16 lè lọ ń bẹ̀ ṣé 25 lè lọ ń bẹ̀ òun ni ó jẹ́ kí ọ̀nà owó ya ajá sí pé 25 lè lọ́yà ní 25 kí ni káǹdé 25 tí ó sì mọ fún wa ní 125 ṣe ń pé 5 ni so ti yé mi báwọn so ẹ dákun gbogbo àwọn kí ni ẹ ti tẹ bá ti ń ṣe iṣẹ́ yẹn dáadáa kódà yín kan ti tọ́ àti ní question ẹ ti mọ in tí ó mọ yọ ń bẹ̀ ọ̀ dàbí tẹ bá ní àwọn indices yẹn náà ní pé 64 gba 64 lè jẹ́ 2 raised to power 6 tàbí kí n sọ pé 4 raised to power 3 mo rò bó ti yé wa báyìí then minus 2 times ọ̀yà root 80 nǹkan nítòótọ́ 4 lè lọ o àbí ṣùgbọ́n tí ọ̀yà ẹja gbé fẹ́ 4 náà torí yóò sì padà tún rí ṣe so tí tó ta bá tún ní 4 ṣe nípa máa ní 4 times 20 20 ò tí ì dé ààyè rẹ̀ pátápátá 20 ò tí ì dé ààyè rẹ̀ pátápátá so tí torí kó tó dáyè rẹ̀ pátápátá ẹ gbọ́dọ̀ mọ̀ ní pé tó wà ní radical yẹn bóyá bíi prime tí ò ní ṣe lọ mọ́ mo rò bó ti wá báwọn so eléyìí máa jẹ́ kí ni o ẹ rí pé tá a bá break eléyìí ọmọ jẹ́ root 4 times root 5 plus root 9 times root 5 plus root 25 times root 5 minus 2 times root 4 times root 20 ṣe àìpá lè pín fún wọn tó bá yẹ pé multiplication wọn ní ẹ lè pín radical yẹn fún ọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan eléyìí máa jẹ́ kí ni root 2 root 4 2 root 5 plus 3 root 5 plus 5 root 5 àbí minus 2 times 2 eléyìí ọmọ jẹ́ 4 root 20 bẹ̀tẹ̀lẹ̀ yóò tí ìdé basic form tán kẹ́ mo lè sọ ìgbà tẹ́mọ̀ orí pé dé basic form bá bá nínú nǹkan pé root 3 root 2 root 5 root 7 root 11 tí mo kọ́kọ́ ní àkọ́kọ́ yẹn so ti yẹ bá bẹ̀ 20 la tún ní ajá sí pé 20 ò tí ì sí basic form á tún dóun náà padà ó yẹ tún ronú sí so ti yẹ minus 4 times 5 torí 4 times 5 kí ni ọmọ fún wa yóò mọ̀ fún wa ní 20 ilé ọmọ ajẹ́ 2 root 5 plus 3 root 5 plus 5 root 5 minus 4 times root 5 sábí a tún lè pín o a lè fún ọlọ́ọ̀kọ̀ọ̀kan ilé ọmọ jẹ́ root 4 times root 5 ṣérọ́ ni tí bá tún ṣe síwájú sí ilé ọjẹ́ 2 root 5 plus 3 root 5 plus 5 root 5 minus 4 ṣàgbé root 4 2 ni ọmọ fún mi 2 times 4 8 yóò jẹ́ 8 root 5 ọ̀yà ẹ pé tá a bá ṣe síwájú sí ẹ ti rí gbogbo wọn ti wà ní root 5 wọn ti wà ní ìpìlẹ̀ simplest form tàbí basic form tí ò ṣe é pín mọ́ bó la ṣe mọ̀ torí ó ti ń ṣe kí ni o in tó wà ní radical yẹn prime ni gbogbo tí wá bá wọn so in tó wà ní radical yẹn prime ni ṣùgbọ́n mo lè mọ̀ rò papọ̀ ìtumọ̀ eléyìí pé a ní root 5 ẹ ṣèrònú root 5 gẹ́gẹ́ bíi pé búrẹ́dì lẹ fẹ́ rò papọ̀ bíi pé búrẹ́dì lélẹ́yìí búrẹ́dì eléyìí búrẹ́dì méjì búrẹ́dì mẹ́ta
búrẹ́dì 5 búrẹ́dì 8 òun náà ni pé 2 root 5 plus 3 root 5 òun mọ̀ fún wa ní 5 root 5 5 root 5 plus 5 root 5 10 root 5 10 root 5 minus 8 root 5 2 root 5 ajá sí pé ẹ mọ̀ ṣe kí ni o ẹ lè mọ ro root ẹ dẹ̀ lè mọ yọ wọn kó tó bá ti jẹ́ pé radical wọn bá ṣe kí ni o àìpé radical wọn bá dọ́gba bó wà ní tó bá jẹ́ pé lẹ́yìn nǹkan a ní 3 root 2 minus root 32 plus root 50 plus root 98 ẹ má gbàgbé tí mo lákọ̀ọ́kọ́ ṣe èwo ló ti wà nínú basic form nínú gbogbo wọn ẹ rí pé lẹ́yìn nìkan ló ṣe wà ní basic form eléyìí ò tí ì sí ní basic form torí 32 ṣe prime eléyìí tí ì sí ní basic form eléyìí náà tí ì sí ní basic form ẹ já gbé lọ síbẹ̀ eléyìí ọmọ jẹ́ kí ni 3 root 2 minus ọ̀yà mo lẹ́yọ̀kọ́ fi 4 2 kọ̀ ò sí 4 lè lọ nínú eléyìí 4 lè lọ so ti yé bá eléyìí ọmọ fún wa ní 4 times 8 bẹ̀tẹ̀ bá tún wò a tún lè tún rí 4 ń pín sí dá a tún lè rí 4 dínkù sí ń bẹ̀ so ti yé bá bẹ̀tẹ̀ ẹja kọ́kọ́ sí lọ so ti plus root kí ló lè lọ bí báyìí ẹ rí pé 25 ni o eléyìí ọmọ jẹ́ 25 times 2 then plus 98 ńkọ́ ẹ ronú sí òun náà ní pé 49 times 2 so tẹ́ bá ti ń ṣe àwọn kíní ẹ̀ léraléra gbogbo àwọn kíní ẹ̀ lẹ́tì mọ̀ lágbárí ilé ọmọ ajẹ́ 3 root 2 minus ọ̀yà ṣe àwọn pé tí n bá pín léyìí lẹ̀ yóò jẹ́ root 4 times root 8 plus root 5 times root 2 plus root 7 times root 2 ẹ máa jẹ́ 3 root 2 minus 2 root 8 root 8 náà mo lè tún òun náà kọ gẹ́gẹ́ bí 4 times 2 àbí torí tí mo fẹ́ mọ̀ mọ̀ pé ó ti wà ní basic form ní pé tó wáyé pé tó wà ní radical ó dà gẹ́gẹ́ bí ó jẹ́ bí prime bí 2 3 5 7 ajá sí pé kò ní ṣe lọ́mọ then plus root 5 times root 2 so ẹ má bínú root 25 times root 2 ilé ó jẹ́ 5 root 2 àbí then plus 7 ilé ìgbésẹ̀ root 7 torí mo ti pín 7 root 2 so ti yá báwọn ilé máa jẹ́ 3 root 2 minus a lè pín fún ọlọ́ọ̀kọ̀ọ̀kan yóò máa jẹ́ root 4 times root 2 àbí ọ̀dẹ̀ tí mo pé root 4 yóò máa fún mi ní 2 2 times 2 tó wá ń bíbà ilé ó jẹ́ 4 ajá sí pé ilé ó máa jẹ́ 4 root 2 so ti plus 5 root 2 plus 7 root 2 ẹ pé ogun wọn ti ṣe kí ni o wọ́n ti jọ wà papọ̀ wọ́n ti jọ wà ní basic form root 2 root 2 root 2 ẹ ká lọ mọ̀ nígbà mìíràn ó lè mọ́ jẹ́ pé gbogbo wọn ò ní jọ sí ní agbọ́n ní radical kan náà mo rò bóyá mi bá wọn irú eléyìí sì radical kan náà ni wọ́n wà mo lè rò wọ́n papọ̀ eléyìí ọmọ jẹ́ kí ni 3 root 2 minus 4 root 2 sẹ́yìn pé ọmọ jẹ́ minus root 2 minus root 2 plus 5 root 2 3 root 2 3 root 2 plus 7 root 2 so that's 10 root 2 lẹ́yìn tí mo sọ lélẹ̀ bó ní ta bá nírú eléyìí ńkọ́ bẹ́ẹ̀ ń ta ní gẹ́gẹ́ bí answer wa ní 5 root 2 plus 3 root 3 plus 7 root 3 àbí kí n sọ pé root 3 ilé jẹ́ 2 ṣé mo lè ro eléyìí papọ̀ mi lè ro wọn papọ̀ torí eléyìí dà gẹ́gẹ́ bí pé ṣúgà lè búrẹ́dì lélẹ̀ màá collect like times wọn èyí tó jẹ́ pé radical kan náà ni màá kó papọ̀ eléyìí ọmọ jẹ́ 3 root 2 àbí plus 7 root 2 so ti plus 5 root 3 plus 3 root 3 ọ̀rọ̀bó ti yá bá so plus 3 root 3 so ìyẹn ní agbọ́n níbẹ̀ á wá sí ẹ̀rọ papọ̀ yóò máa jẹ́ 10 root 2 plus 8 root 3 ìjẹ́ tí lẹ́yìn bá yé wa